ọmọ ìyá mi ẹ sáré lọ gbìyànjú iṣẹ́ yìí nítorí pé ìwọ mú ìdí tí mo fi mú sílẹ̀ fún ẹ torí pé o máa rin ìrìn àjò ní nínú ọdún tá fẹ́ ṣe yìí ìdí tí mo fi mú sílẹ̀ fún ẹ ni o kì í ṣe pé kó máa sọ pé kíní kan mo mú sílẹ̀ fún ẹ torí ìrìn àjò ni mo dì fẹ́ kíkan ṣe ẹ́ bí mo ṣe ń gbàdúrà fún ara mi pé kíkan má ṣe mí òun ni mo ṣe plan fún ẹ náà kó ìkan má ṣe ẹ́ kí Olúwa lè mọ̀ ìbá mi dáàbò bò ẹ́. Ẹ wo ẹ̀yin ọmọ ìyá mi báwo kí la máa lọ ṣe àwa àtàrí báyìí àwa odidi àtàrí tí a bá ti wá odidi àtàrí ọmọ ìyá mi àwa mú blade a fi là á yọ èyí tó wọ̀ tí inú ẹ̀ a yọ kúrò ń bẹ̀ tí a bá ti yọ kúrò ń bẹ̀ ọmọ ìyá mi o máa mú kí leléyìí wọ́n pe kí ní ní arígisẹ́gi wàá mú arígisẹ́gi yẹn wàá tì bọ inú ẹ̀ wàá tì bọ nínú ó bá ti tì bọ nínú ọmọ ìyá mi wàá wá gbé sínú ẹ̀fẹ̀ òwú leléyìí arígisẹ́gi yẹn ẹ̀fẹ̀ òwú atare wàá rí ààrẹ dẹ̀ wọ́n léwọ́ mọ́ wàá wá gbé sínú ẹ̀ wàá wá fòdì ẹ̀ mọ́ ẹ rí i pé mo ti fòdì ẹ̀ mọ́ wàá fòdì ẹ̀ mọ́ wàá mú òwú dúdú òwú funfun wàá fi wé wàá mú òwú dúdú òwú funfun wàá fi ṣe kíni wàá fi wé wó bá ti wá bo gbogbo ara ẹ̀ tán ọmọ ìyá mi máa fi sápò àbí kó lọ rán ní àwọ kó wá máa fi sápò kò jù bẹ́ẹ̀ lọ iṣẹ́ tó simple ni ó simple kò sí bí ìjàmbá wà lọ́nà kíní àti ṣẹlẹ̀ before kó tó débẹ̀ and bóyá wọ́n bá rán èèyàn burúkú tiẹ̀ ẹnìyàn fọ́ra ẹ̀ gbé àbárígi bá ṣẹ́gi ó máa fọ́ra ẹ̀ rú ni ẹnìyàn fọ́ra ẹ̀ rú iṣẹ́ ìdáàbò ó di iṣẹ́ tó confam ni àwọn iṣẹ́ yìí ń sìn mo lè fi gba 100 million lọ́wọ́ 200 million lọ́wọ́ ẹ̀ iṣẹ́ tó dájú ni so gbà tí bá sì ti lò mo ti di pé ó confam so kí ló kù tí máa tó ṣe so mo tẹ̀sí ẹ̀ ó lè rí bẹ́ẹ̀ ọmọ ìyá mi lo anything tó bá di jẹ́ ìdáàbòbò máa lò ní fún ọdún because iláyé gbẹgẹ́ o àmọye èèyàn ó ti lọ láti bà àmọ́ ó yí ẹ̀ náà you know what I'm saying bá mi share fídíò yìí mo fi Ọlọ́run bá bẹ̀ẹ́ mi ìgbà wọ́n ní àlọ́wọ́ ẹ bá mi kàn share kó di gbàdúrà fún mi pípẹ́ náà ńlá fún mi bá mi share ògùn àbúyọ ìdàwọ̀ àtàn God bless you Serime Babalawo International pa eré o kàǹkà.